Ẹ káàárọ̀ ọmọ Yorùbá, mo kí wa ní gbèjégbèjọ, mo kí wa ní gbogbo ibi tí òòrùn ti ń yọ, mo sì kí wa ní gbogbo ibi tí òòrùn ti ń wọ̀. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín. Ẹ ti jáde láàárọ̀ yìí, ẹ̀ ń wá jíjẹ mímu lọ, ẹ̀ ní pàdé ohun tí ó jẹ yín. Àrìnà kórè, àkòyà ibi. Ibi ó fò yín kété, ire ó wá yín rí. Ẹ ní tẹrígbà kú oníkú o. Ọdún yìí ń lọ sópin, ó kù ìṣẹ́jú díẹ̀ kérégé. Ọba òkè má jẹ́ a fi aburú parí ọdún. Orúkọ mi ni Lukumọ̀nà ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí, àmọ́ ìwá mi sílùú Èkó ní Kòròdú. Níbẹ̀ mo fìdí kalẹ̀ kàṣà gbà sí. Tó bá tún wá mi lórílẹ̀-èdè Bẹ̀nẹ̀, ará ni mí ń bẹ̀. Àmọ́ ìlú tá a bá ti ń lọ ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, kẹrin, karùn-ún tí kẹfà ń pé, àlejò ti dónlé. Ẹja kọ́ra wa lẹ́kọ̀ọ́. Iṣẹ́ ọ̀fà kan ni mo fẹ́ kọ́ wa. Ó jẹ́ púpọ̀, ó jẹ́ púpọ̀. Àmọ́ Ọlọ́run ọba tó láyé lọ́run, Ọlọ́run lágbára jù lọ. Kí lẹ́ lọ́ọ́ bá mi wá? Ẹ bá mi tọ́jú ìfun pẹ́pẹ́yẹ. Ẹlẹ́mìí lè béèrè pé ṣé ìfun pẹ́pẹ́yẹ akọ àbí tabo? Àní ìfun pẹ́pẹ́yẹ. Ìfun àparò, ìfun abodìẹ, ìfun ẹyẹ ẹtù, ẹ tọ́jú ẹ̀. Ọ̀tá inú ìrókò lọ́pọ̀lọpọ̀. Èso igi rere akọ, rere abo, èso rẹ̀ nídìí ẹ̀. Ní orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ ní àwọn ọ̀họ́rí wọn máa pè ní ẹ̀wà ògìdán, èso ẹ̀wà ògìdán. Ẹja gbígbẹ rẹ̀, ẹ kó sí kọ́pọ̀. Epo igi ọ̀bọ̀, ẹ̀wà àkọ́pọ̀, ewé ẹ̀yìn olóbe, ẹ tú tegbòtegbò, ẹ gbọ́n yẹ̀pẹ̀ díẹ̀ nù, ẹ kó sí. Ẹ ti kó sí, ó di jíjó. Tá a bá jó tán, ẹ dà á sínú àdí ẹ̀yàn. Ẹlẹ́mìí lè pèsè dandan ní ká lo àdí ẹ̀yàn ni. Tó o bá rí àdí ẹ̀yàn, lo ido leaf, góyà, òróró góyà, àpòrò ọ̀fà ni. Torí àǹfààní ẹ̀yin tẹ wà nílùú èbó, torí ẹ̀yin tọ́nà yín jì ni wọ́n bọ́ ṣe kọ tọ́jú ẹ̀ sọ́wọ́ àní sì jẹ. Gbogbo eléyìí àwọn bàbá wa máa ń ṣe kalẹ̀ látàyè àtijọ́. Bí nǹkan kan bá ti ṣẹlẹ̀ wọn ní ẹlọ́ọ̀dọ́ bàbá ní ká, bàbá ó sì gbé jáde, yóò lò fún. Afúnni ní pọ́ìsì jẹ ni, ìyẹn jẹ nǹkan lójú oorun ni. Àbí o tòde kan dé orí pé ó ti òde kan dé, ọ wá rí pé òde yìí, oúnjẹ yìí ń ṣe bí à ń gbòdì lára, rọra gba sára ni. Ó dáa gan. Má rojú owó. Ó rojú owó ńgbà tó ra iPhone. Má rojú owó kò ṣe é kalẹ̀. Èmi ò kó oṣù ògùn ṣùgbọ́n àájò làwọn eléyìí. Àájò ẹ̀mí ara rẹ. Ẹ̀mí ìkórìíra àti ìgbéraga lọ́pọ̀lọpọ̀ fi parẹ́ ìdànù. Ìgbà tó jẹ́ pé wọ́n máa sọ pé I'm a Christian, I'm a Muslim, I'm an educated somebody. Educated somebody yẹn náà ni ó pa ọ́.
ìgbà tí wọ́n bá bí ọ nídìílé kan wọ́n pè ọ ní dr àbí àkàtẹ sọ pé mr ewé ń jẹ́ òun ni sọ́ọ̀nì ìmọ̀ ẹ ó tán alégún lé ọ lójú oorun nǹkan ṣe ọ ó ti jẹ́ àmọ̀ pé àwọn bàbá tó bí ọ ewé ni wọ́n fi ń ṣèwòsàn láàárọ̀ ọjọ́ gbogbo ìwádìí yìí tó yẹ ká ṣe èyí tó bá fẹ́ lò nínú ewé ló lò gbà tí èsì pé wọ́n fẹ́ máa pààyàn ewé ìwòsàn wà sọ́wọ́ tàbí gbára ẹni kalẹ̀ a máa tọ́jú ara ẹni kalẹ̀ ni wọ́n ọmọ ìyá mi òun ni mo ti kọ yín yìí mo fún yín tó pé ẹ lọ ṣe é sílé ẹ̀yin abiyamọ ẹ ṣe é kalẹ̀ àwọn ọ̀mùtí àbáwọn tí wọ́n máa lọ wá àwọn ìyàwó kiri àwọn èrò onú lórí eléyìí wọ́nranwọ̀nran ni wọ́n máa wí má gbọ́ wọ́n wí ìwọ ṣe é kalẹ̀ ń tiẹ̀ sóríjọ́ tó bá nídìí rẹ̀ ó ṣàdúrà fún mi níjọ́ ó ṣe àdúrà fún mi ní ọjọ́ táwọn yìí pé bàbá yìí ń pariwo àsọlọ́run ló ní kí wò ó ṣe é kalẹ̀ ó ṣe jẹ́nu ìtọ́jú ewé àtegbò ní elédùà ló fi rán Lúpọ̀nà ọmọ Ẹ̀dáre òun wojú olúwa látọjọ́ tó ti pẹ́ ọ̀nlàlàkàlà ni aláàrẹ ọmọ ayé ọ ẹgbìyànjú ẹ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group yìí ọ̀nà méjì ló pín sí ọ̀kan jẹ́ private ọ̀kan jẹ́ public private yìí bẹ̀rẹ̀ àti ń sọ àwọn àlá oríṣiríṣi fún wa pẹ̀lú ọ̀nà àbáyọ lọ́fẹ̀ẹ́ àmọ́ bákan náà àwọn iṣẹ́ tá a bá fi lẹ̀ ní àwọn oògùn kọ̀ọ̀kan oògùn ìwòsàn àtèyí tá a fi gbára ẹni kúrò lọ́wọ́ ìdè àwọn ẹ̀mí òkùnkùn a máa fa àwọn yẹn náà lẹ̀ èyí tí ó bá yé ọ dáadáa a máa ṣàlàyé fún yín níbẹ̀ nínú private group yìí àmọ́ owó ni wọ́n fi ń wọbẹ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà 10,000 ni no payment no service ò lè wọbẹ̀ wọ́n tọ́ ọ̀bá ti lówó tọ́ wọbẹ̀ má sẹ́ndì alákàsí mi o má sẹ́ndì alákàsí mi má sì mẹ́sẹ́jì mi ní dán lóhùn. bákan náà gbogbo iṣẹ́ tá a bá wá ta ní kókó ẹ̀ láǹfààní àti béèrè lórí ẹ̀ tó bá sì wà ń bẹ̀ má béèrè oògùn bọ́n má béèrè oògùn àdá má béèrè àgádágodo àìsàn gbogbo orú nǹkan bẹ́ẹ̀ níbẹ̀ àfọ̀ṣẹ olúgbò nǹkan kan má gbé yẹn wá etí gbọ́ mi kò ti gbọ́ báyìí má gbé yẹn wá etí gbọ́ mi o á dára fún wa o ṣùgbọ́n tó bá wà ní public ọ̀ láǹfààní àti béèrè kankan ọkàn jẹ́ mẹ́mbà ni gbogbo àwọn nǹkan tí tá a bá ń sẹ́ndì ọ̀pọ̀lọpọ̀ fídíò ọ̀ láǹfààní àti máa gé ni ń tọ́ wà fún nìyẹn kò ṣe gẹ́nu á dára fún gbogbo wa ò tí wa lọ́lọ́run ò ṣe kò ní ṣe tọ̀tá wa ṣùgbọ́n a bẹ́ bèrè nípa ìrìn àjò ẹni kọ̀ papọ̀ mọ́ pé mo wà nínú private o ọ̀sánwó ni o ọ̀sánwó yẹn ni o kò ṣe jẹ́nu báyọ̀ bílẹ̀ tó pé yìí ẹ pín sínú gbogbo platform tẹ bá wà ó kéré tán èèyàn mẹ́wàá ẹni ọba sẹ́ndì ẹ̀ sí òní sí pé fún àdúrà ni ó sì fún gba nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀ fún ọ̀tọ̀ láǹfààní tó fẹ́ tọ́jú ara rẹ má béèrè lọ́wọ́ mi ní dán lóhùn o +23480 3298 3298 tí ẹ bá fẹ́ ṣerú sẹ́bà yóò tẹ́ lò má bì mí o tó bá ti ṣe tán òun ni kọ mẹ́sẹ̀gì mi +23480 3298 3298 gba nọ́mbà orílẹ̀-èdè Benin +229 0154 651928 nọ́mbà náà lórí fídíò láti Tọ́pá àbí ká sọ pé ọwọ́ mọ́tò láti Àjàṣẹ́ ọ̀n lọ Tọ́pá bọ́ọ̀lẹ̀ ní dégà kan bíi Túndé Mùtọ́sì àbáyédé bíi Túndé Mùtọ́sì tó bọ́ọ̀lẹ̀ bí wọ́n ń ta àṣẹ̀kẹ́ ń bí ẹ̀yìn ọjà àbáyédé bẹ̀ kó béèrè pa àṣẹ̀nẹ̀rí tó wà ńbẹ̀ àbáyédé ní ilé pa àṣẹ̀nẹ̀rí náà ńbẹ̀ ní ọ̀dọ̀ mi ní orílẹ̀-èdè Benin ní Nàìjíríà abá ti wọ mọ́tò láti Kòròdú garage wọ mọ́tò tí ń lọ bá Èkó kọ bọ́ọ̀lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́lẹ̀ wá mi lọ Bàrígà mo ti kó ń Bàrígà kì í sọ̀rọ̀ ọdún mẹ́fà sẹ́yìn o kì í sọ̀rọ̀ ọdún mẹ́fà o ẹ̀yin tẹ́ sì ń wá mi lọ́fíìsì mi tó wà nìbàdàn àti close ẹ̀ láti bí ọdún díẹ̀ sẹ́yìn o ìgbà tí ìrìn àjò ti pọ̀ bó ṣe jẹ́ nìyẹn á dára fún wa o á dára fún wa wọ́n tó bá ní mọ̀ pé olówó consultation àwọn èèyàn yín ni kálukú mẹ́yìn tiẹ̀ o á dára fún wa o
àwọn èèyàn yín ẹnìkan ò fún mi ní nǹkan kan ṣùgbọ́n má jà gbọ́ lọ́wọ́ ẹnìkan o tọ́ òun la fi ilẹ̀ yìí nísìn sàrà la fi ṣe kò sí pé bọ́yà gba nǹkan lọ́wọ́ ẹnìkan bí èèyàn fún wa ní nǹkan á gbà á o tó kò ṣe jẹ́ nìyẹn ẹlòmíràn fẹ́ láǹfààní yẹn torí kó lè bá yàn bá sọ̀rọ̀ a máa ń rọ́pọ̀ mọ́ra wọn ẹ wo ẹ̀yin èèyàn mi gbogbo bẹ́ẹ̀ bá ṣe lò ó sí yọ̀ọ́ bá yín lára mu kò ní gbòdì lára yín o ire kàbìtì.